ṣé báyìí la ṣe máa wà tí mi. Bàbá ní ká má jẹun ọ̀tá ẹni ọ̀rẹ́ ẹni mi ò gbóúnjẹ kaná yìí kí ni màá ṣe. Kí ló dé tó kú? Téèyàn bá kú sí oore mi gangan tí mo wá kọ. Ṣé wọn náà fara pa? Tí wọ́n bá ronú àròjinlẹ̀ ni Ọlọ́run sọ fún wa wípé gbogbo ohun tá a bá ní ká fi ran ọmọ ẹ̀dá lọ́wọ́ ni. Àpàbá yìí ló máa ń pe ẹni tó fọgbọ́n náà wẹ̀ láwọn. Àwọn dẹ̀ nìkan ló máa ń kọ́rọ̀ jọ. So if you don't know how to manage yourself, to fi pull ara ẹ̀ sínú shit, I don't think that's my business. Whatever mo tó ṣẹlẹ̀, má jẹ́ kí n ṣàlàyé ọ̀rọ̀. Hear what you gotta say, and when you're done, make sure you list all the damages good and so. Madam jẹ́ ìtẹ̀mọ́, ẹ má wọ ìdè màá lọ́jọ́. Lọ́bọ̀. Kéèmù rẹ̀ fi ọpọlọ yọ owó tí ò ju 200,000 lọ nínú àdúgbò owó tẹ ní kẹsìmọ̀ wádìí rẹ̀ káàkiri. Gbẹ́dọ̀ jẹ́ gbẹ́dọ̀ jákèjá rẹ̀. I value money a lot. I don't just invest in vain. Because owó àtìrí ò easy. Tó bá dẹ̀ ti wá sọ́dọ̀ ẹ̀ tó ò mú lò dáadáa, ó máa lọ ni. I don't like how you're yelling at me. For what? You think 20 million is a chicken fee? Èyí mi ta tán báyìí. Wọ́n ṣe yọ̀bọ̀n jáde ni, kò sí ìbọn tí ò sí nínú agbára wọn. Yọwọ́ mi dà ni mo bèrè lọ́wọ́ ẹ̀. Àwọn kan yọ AK-49, wọ́n yọ bọ́ta, wọ́n sábẹ̀rẹ̀ sí yìnbọn gbà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 . Wọ́n bá ní ẹni tó wọ́n mọ̀ kó wọ́n fẹ́ kú ní kékeré o. Níbi tó bá ní kókó lẹ́wọ̀. Owó yìí ti mẹ lọ́wọ́ mi ni mo bá yọ̀ǹda rẹ̀ lẹ́kọ̀ọ́. Scorpion kan ló rìn mọ́ ẹlẹ́sẹ̀ yìí. Níbo? Òògùn ló máa pa ẹ́ òògùn. Tí n bá rí ọwọ́ ẹ̀yẹn tó bá mú wọnú òògùn yẹn pẹ́rẹ́, àjẹkùn ta AK-47 ya, ọwọ́ ẹ̀ máa já dànù.